wọ́n na bàbá yẹn ojú ẹ̀ pọ́n àgbàlagbà ó ti sun ẹkún wọ́n dẹ̀ yọ ọ̀bẹ jáde idà wọ́n dẹ̀ jù lọ́rùn wọ́n dẹ̀ gé orí ẹ̀ sọ́tọ̀ ó dẹ̀ fọmọ sílé ó dẹ̀ fìyàwó sílé ó dẹ̀ ní fámìlì tí wọ́n ń wò pé bàbá wa lélẹ̀. I'll be the most stupid person on earth if I fail to come out. ẹ̀yin tèmi Oríyọmí Hamzat ó ti sunkún síta o lórí ọ̀rọ̀ bàbá tíṣà tí wọ́n dù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn kidnappers tí wọ́n jí gbé ní inú skul pẹ̀lú àwọn ọmọléèwé kọ̀ọ̀kan. ẹ̀yin tèmi arákùnrin yìí ó jáde ó wá sọ̀rọ̀ ó pe SEYI Mákindé ó sọ̀rọ̀ ó pe àwọn ọ̀tọ̀kùlú ìlú wípé àsìkò tí a ó para wa pọ̀ nìyí àsìkò tí a ó ṣera wa lọ́kàn nìyí láti lè bá àwọn wọ̀nyí jà. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Oríyọmí Hamzat. As a real Oriyomi Hamzat on this matter, if I had any political ingredients to this, God sees my heart. My heart is bleeding. My heart is bleeding. See, I am who I am. I don't want anybody to like me. I don't want anybody to love me. I will not pretend. This has never happened in the history of Yoruba land. Ó lè jẹ́ ogun, ó lè jẹ́ nǹkan mi, irú eléyìí ò ṣẹlẹ̀ rí, ogun ti dé. Federal government of Nigeria, nígbà tí Hausa, Fúlàní tí wọ́n ń darí wa, ogun ìwọlẹ̀ Yorùbá báyìí. Ẹ̀yin olóṣèlú tẹ́ bá wà nínú APC, ó yá ẹ pé bàbá, ogun ti dé. This is real war.